Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí bá ti láǹfààní láti máa wò ètò yìí. Orúkọ tèmi ò yípadà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tèmi. Ǹjẹ́ àdẹ̀kù ìsinmi aládùn tèmi o. Lágbára Ọlọ́run, èmi àti yín á máa ṣe ọ̀pọ̀ ọdún ní ayé. Bí ọdún yìí ṣe ń lọ sí òpin, Ọlọ́run ní jẹ́ kí ẹ̀mí èmi àti yín àti ọmọ wa àti ìdílé wa kó bọ́dún lọ. So, ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní ìlú. Lákọ̀ọ́kọ́ ná, mo kọ́ máa sọ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. K'Ọlọ́run kó ṣàánú wa. Mo fẹ́ sọ̀rọ̀ yìí, mo fẹ́ pe àkíyèsí àwọn èèyàn sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Lórí ọ̀rọ̀ Chief Sunday Igboho náà ni. Torí Yorùbá pòwe wọ́n ní ohun tó bá ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ló máa ń dùn àbọ̀ ni wọ́n ṣe ń pa òwe yẹn. Ọ̀rọ̀ olóyè Sunday Igboho ó jẹ mí lógún ju pé ká máa sọ̀rọ̀ míì lọ. Torí bẹ́ẹ̀ tí bá fẹ́ mọ́rọ̀ wá, tọ́rọ̀ kan bá tiẹ̀ wà, màá kọ́kọ́ sọ ti bàbá wa olóyè Sunday Igboho. Ṣé kò yẹ kí àwa ọmọ Yorùbá ká jókòó dáadáa? Ká wò ó pé àwọn tí wọ́n mú bàbá Sunday Igboho sí àtìmọ́lé wọn ní Kútọnu lọ́hùn. Ṣé kò tákòókò tó yẹ káwa gan máa sọ̀rọ̀ sáwọn ìjọba Kútọnu? Torí àwọn gan ó nídìí kí wọ́n gbé wọn lọ sílé ẹjọ́ àgbáyé. Bẹ́ẹ̀ mi ṣe ń wo ọ̀rọ̀, bí ọgbọ́n tèmi bí mo ṣe wo ọ̀rọ̀ nítorí mo kọ̀ tí ó kò mọ òrò pé ẹ sọ pé wọ́n mẹ́ni yìí wípé kò nẹ́ṣẹ̀ kankan nílẹ̀ Kútọnù. Wọ́n ní kódà kò ṣẹ̀wọ̀n kò rò wọ́n. Wípé ìjọba Nàìjíríà ni ó kọ ìwé sí gbogbo orílẹ̀-èdè Áfíríkà pé ibi tí wọ́n bá ti rí olóyè Sunday Igboho kán má jẹ́ kó kúrò níbẹ̀ kán mú. Láti ìgbà yẹn dẹ̀ ni ẹ wá mú èèyàn wá síbẹ̀. Ẹ̀yin tẹ́ fẹ́ ara yín sọ pé kò ń ṣe kó ṣẹ̀yìn. Òfin Áfíríkà dẹ̀ sọ pé òkè ẹni tí wọ́n bá tẹ̀ pé ẹni ṣàlàyé fún yín pé wọ́n lé òun kúrò ní Nàìjíríà ni. Ó sàsálà fún ẹ̀mí ẹ̀ wá sí ìlú yín ni. Ìgbà tẹ́ẹ̀dẹ̀ mú tẹ́ẹ̀dẹ̀ wá rí béèrè tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n lé kúrò níbẹ̀, wọ́n pààyàn nílé ẹ̀. Wọ́n pa ẹ̀mí lọ. Gbogbo àwọn èèyàn tó ń mú wọn tì wọ́n mọ́lé. Ẹ ṣèwádìí débi pé ẹ mọ̀ pé ìjọba Nàìjíríà kàn ń lo agbára titi ẹ̀ lórí wa tá a jẹ́ Yorùbá ni. Tí gbogbo ẹ̀ dẹ̀ ti yé yín, ẹ jọ̀ọ́ kí ló tún mú Chief Sunday Igboho dúró sí Kútọnu di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí? Ó yẹ káwa Yorùbá ká fúnra o. Àwọn ará bí ẹ̀mí mi ń sọ wípé wọ́n ti gba àbọ̀dè. Tí ó yẹ pé wọ́n gba àbọ̀dè ni, kò sí nǹkan tó yẹ kí ó dá olóyè Sunday Igboho dúró. Ẹni pẹ́pẹ́ sí ẹni ẹ dáàbò bò ó ni kó má bàa pa ẹjọ́ tó rọ Ọlọ́run. Ṣé Kútọnu gangan ni olóyè Sunday Igboho ń bọ̀ kó di pé ẹ mú ni? Ó gba ìlú yín fẹ́ lọ sí ìlú Jámánì ni. Kì í ṣe pé báyà wọ́n ń bọ̀ ní Kútọnu, ní pé ó sá wá sí Kútọnu wá máa gbé bẹ̀. Ó fẹ́ gba Kútọnu lọ sí Jámánì ni. Kí ló dé tí ìjọba Kútọnu, ìjọba Bẹ̀nẹ̀, kí ló dé tí wọ́n ṣe fi Chief Sunday Igboho sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ? Nígbà tí ẹ mọ̀ pé kò ní kéèsì pẹ̀lú yín. Ó yẹ kí àwọn àgbààgbà Yorùbá, àsìkò ti tó ní ìsìn tá a máa direct ọ̀rọ̀ wa sí ìjọba Bẹ̀nẹ̀. Tí gbogbo àwọn speaker bá ń ṣépè fún wọn, tó ń ro èdè pèlé wọn lórí, wọ́n kú gbọ́ Yorùbá dáadáa, tó ń ro òjò èpèlé wọn lórí, bóyá orí wọn máa bá wọn sọ̀rọ̀. Kò sí òfin tó lè jẹ́ torí nísìnyí nǹkan tí mo rò pé àwọn èèyàn wa ń rò tí wọ́n fi kọbi ara sọ̀rọ̀ yẹn tí wọ́n dì ṣe bú wọn ni wípé wọ́n rò pé torí pé wọ́n ò gbé Chief Sunday Igboho wá sí Nàìjíríà, òfin kan ti fi yé wa wípé wọ́n ò lè gbé wá. Òfin ti fi yé wọn pé because wọ́n níbi nǹkan tí àwọn náà gbọ́ ni o. Tí lọ́ọ̀yà yẹn sọ pé tó bá jẹ́ wípé ìgbà tó lọ wo rẹ́kọ̀dù Chief Sunday Igboho pé báyìí ó jalè àbó ti pààyàn tí ó wá sá láti ìlú kan sílùú àwọn àbí ìlú Áfíríkà míì, ẹ̀tọ́ ìlú yẹn ni pé kán mú kó dá padà sí ìlú ibi tó ti ń bọ̀. But eléyìí ó sàsálà fún ẹ̀mí ẹ̀ fún ìjọba tó wà lóde yìí.
ẹjọ́ tó lọ́wọ́ á dáa ká bi kí gbogbo wa pẹnupọ̀ ká bi ìjọba Kútọnu torí wọ́n ní ìrètí tí ó ti fẹ́ pin báyìí torí mi ì rí nǹkan tó lè mú ṣé Kútọnu ń ṣe ilé ṣe Sunday Ìgbòho Kútọnu ń ṣe ilé ẹ̀ kò dé ìyàwó ẹ̀ dẹ̀ wà ń bẹ̀ mo dẹ̀ mọ̀ pé ọmọ ẹ̀ wà ń bẹ̀ kí ló dé táwọn ìjọba Kútọnu sì máa mú ṣe Sunday Ìgbòho síbẹ̀ yẹn tó lè wà ń wà wí tó ń parọ́ orí burúkú tí ó bá pẹ́ orí burúkú tó bá àwọn olórí Áfíríkà yìí olórí burúkú ti bá gbogbo wọn jàre kì í ṣèjọba Nàìjíríà nìkan lórí burúkú bá ìjọba Kútọnu gan ẹ tó máa gbèpè àtúkò tí ń bọ̀ ní ìsìn mo fún yín ní ọ̀sẹ̀ fẹ́rẹ́fẹ́ ìpìlẹ̀ máa gbà lẹ́nu mi torí a ti dákẹ́ fún yín tó èmi ò mọ ẹjọ́ tẹ wá fẹ́ dá kí ló dé adẹ ń sọ wọ́n pa lówe wọ́n sọ lọ́rọ̀ ẹdẹ fẹ́ ni ẹ mọ́lẹ̀ ní ẹ tó fẹ́ sí ọkọ má bàa pa tí wọ́n bá pa ọmọ abẹ́ lọ́wọ́ yín ẹjọ́ tó Ọlọ́run ṣé tẹ́ bá fi ilẹ̀ ní ìsìn tẹ́ ẹ̀dẹ̀ sí dé ìdíbi tó ti máa wọkọ̀ kó dẹ̀ máa lọ síbi tó ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó rí pé ẹ mú ẹjọ́ ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ tẹ wá ń wà wá wí tẹ ń wà wá ẹ ń yí báyìí ẹ̀yìn jọ ibù kan ẹ jẹ́ kí n sọ fún yín lọ́ọ̀yà yẹn gan kò tí ì mọ kò tí ì fẹ́ làwọn ni òun gan ti máa wò pé kí ló ń ṣẹlẹ̀ gangan wọ́n múyàn kì í ṣe pé báyọ̀ jalè nílùú yín òun ló ń lọ ẹni kò ṣẹ̀yìn kò ṣẹ́kù tọ́nú kò ṣẹ̀yìn rárá ìgbà tó dẹ̀ pé ìjọba Nàìjíríà ló ń wá tẹ̀dẹ̀ rí wá lọ rí pé wọ́n ti pààyàn sílẹ̀ pé ìjọba Nàìjíríà gan ló fẹ́ pa á láì nídìí láì ṣẹ̀ láìtí ìjọba Kútọnu ó ti gbọ́dọ̀ ó yẹ kó ti fi ṣe Sunday Igboho lẹ̀ eléyìí tá à ń sọ̀rọ̀ yìí èmi ò mọ̀ o torí tí ò bá ṣe pé báyọ̀ wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ wọ́n ò fi ti àwọn Àbújá lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ yànda ti èèyàn tiwa fún wa tó jẹ́ ṣe Sunday Igboho wọn yànda ẹ̀ fún wa ní Kútọnu ẹ̀yin àgbààgbà Yorùbá gidi ni mo ń bá sọ̀rọ̀ o kì í ṣe àwọn jẹgúrújẹrá o kì í ṣe àwọn alábòsí àgbààgbà o àwọn èèyàn tẹ́pẹ́ a nífẹ̀ẹ́ sí Odùduwà nation tẹ́pẹ́ a nífẹ̀ẹ́ sí kí ìyà má jẹ wá gbé tẹ́pẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ara wa tẹ́ ẹ̀ mọ tara yín nìkan ó jẹ ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ tẹ́ bá ń wo ẹjọ́ ẹ bá mi jókòó ẹ bá mi gbé yẹ̀wò torí ó sún mi torí mo kàn tiẹ̀ ń rò látàrán pé ẹ dúró náà gbogbo èèyàn gbogbo àwọn spíkà gan sọ nípa ẹ̀ kò sí spíkà kọ́kọ́ ò sọ nípa ẹ̀ wọ́n kàn tiẹ̀ ń ṣe bó ṣe wù wọ́n ẹ̀dẹ̀ fẹ́rẹ́ lẹ́ni sílẹ̀ ń bẹ́ yẹn látọjọ́ yìí ẹni pẹ́pẹ́ sí o ẹ dáàbò bò ní o kọ́ má bàa pa ní o tí yẹ pé bẹ́yà Nàìjíríà ló ń bọ̀ tó yẹ pé bẹ́yà máa ṣe kọ́lọ́pàá bíi mẹ́rin tẹ̀lé ni kó dẹ̀ máa wọ inú plane tó bá dé inú plane ṣọ́ fẹ́ lọ pa ń bẹ̀ ni àbí tó bá gba inú plane tó wá sí tó kọjá síbi tó ń lọ ṣọ́ fẹ́ pa ni ẹjọ́ tó Ọlọ́run àsìkò tó ìjọba Bẹ̀nẹ̀ ẹ fi olóyè wá sílẹ̀ kò ṣẹ̀yìn ṣe Sunday Igboho kò ṣẹ ìjọba Bẹ̀nẹ̀ rárá right yóò dẹ̀ dá padà sí Nàìjíríà torí ó ti wà àkọọ́lẹ̀ gidi ni wípé anybody láti lè sá kúrò nílùú kan sí ìlú kan tí ó bá yẹ pé báyà ẹni yẹn jalè right ìlú yẹn ò dá padà sí ìlú tó ti ń bọ̀ yẹn ẹ gbọ́dọ̀ wá ààbò tó péye kẹ́ fi bò kẹ́ má jẹ́ kí nǹkan ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ ní nǹkan tá a gbọ́ nìyẹn àwọn lọ́ọ̀yà dẹ̀ ló sọ gbogbo adẹ̀fẹ́ tí ara wa gbọ́ torí mi ìwà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn torí kò yé mi èmi ò rírú àbágbé ìnira báyìí láyé mi àbágbé ìnira ni Yorùbá àti àwọn tó lọ àwọn aṣíwájú wa wọ́n ti ṣe mistake tó pọ̀ lórí pé kí wọ́n lè gbà kí abáyá Haúsá ṣe fún ọjọ́ kan ṣé àwọn tẹ́ pé wọ́n rí ládùúgbò àwọn tẹ́ pé gbogbo ìlú wọn gọ́ra tí ó bá yẹ pé ní ìsìn tí ayé lajú nígbà ayé ìgbà tó ń gbòmìnira yẹn ẹ rí pé ìlú wọn á rí dáadáa ayé rèé ni ṣé irú yẹn ló yẹ kéèyàn máa darapọ̀ àwọn tó ń lọ́pọlọ àwọn tẹ́ pé kẹlẹ̀bẹ̀ náà máa họ kiri ilé ṣé àwọn yẹn ló yẹ kírú àwa báyìí àwa ọmọ aládé làdéládé àwa èèyàn pàtàkì àwa èèyàn yìí àwọn tẹ́ pé Nàìjíríà àwa gbọ́kọ́ la kọ́ lajú àwa Yorùbá la kọ́kọ́ lajú bẹ́ẹ̀ ni àwa Yorùbá la kọ́ lajú ṣé ó yẹ kó jẹ́ pé irú àwọn yẹn la máa bá tò ṣé àrí pé àbá gbé wa ó fà wá sẹ́yìn gidi wá pé adáwà ni ní Áfíríkà yìí bẹ́yà Yorùbá land àbí Yorùbá nation àbí nǹkan kan tá a bá ń jẹ́ àbá ti mókè
torí à ń para wa, à ń ṣàpàyàn, à ń burú, à ń jẹra wa lẹ́sẹ̀ bọ́tà, à ṣe débi pé à ń para wa, à ń pààyàn. Ẹ wo lẹ́ni ní ìsinyìí sínétọ̀ kan náà ni wọ́n pa ní Kaduna. Àwọn gan ti mọ̀ pé ogun ti dé fún àwọn Haúsá, àwọn gan mọ̀ pé ìnira ti dé. Mo dẹ̀ mọ̀ pé tí wàhálà yẹn bá máa bẹ̀rẹ̀ ọ̀dọ̀ wọn náà ló ti máa bẹ̀rẹ̀, torí àwọn ló kówèrè ni wọ́n, ọ̀dọ̀ wọn ni wàhálà yẹn ti máa bẹ̀rẹ̀. Kó o dípò bẹ̀ lọ́dọ̀ wọn, Ọlọ́run àti wá pín gàrí wa, Ọlọ́run àti bá pín gàrí wa, Ọlọ́run àti fún wa ní tiwa, àti fún tiwọn náà, àti pín gàrí tí ò dẹ̀ ní pé tí ò ní jìnnà tó mi ìrírí ìgbésí ayé báyìí. Mo tún fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọmọ onítíátà wa. Wọ́n ní Kemi Afolabi olórúkọ mi àti laide bakare. Ẹ rántí laide bakare tí mo ń sọ, onítíátà ni, ìlú mọ̀ọ́ká ni, tí ó kọ́kọ́ ṣe, mo ti sọ story ẹ̀ ń bíbà yìí rí. Ó ti kọ́kọ́ fẹ́ ọkọ kan l'Amẹ́ríkà ń gbà yẹn, tó gbà yẹn bí nǹkan míì. Lẹ́yìn ọjọ́ mẹ́ta wọn ló tún jẹ gbèsè, ó tún jẹ ọ̀rẹ́ ẹ̀ ní gbèsè, tí P&P sọ story yẹn bí lórí ìkànnì yìí náà ni, lórí ìkànnì Facebook náà ni. Òun ló tún wá di pé wọn ló ń bá gídá lórúkọ bọ̀bọ́ yẹn ń jẹ́. Tí bọ̀bọ́ yẹn jọ Yorùbá tíátà ń sìn, mi rò pé ìjọ ọdún 6 lọ, mo rántí dáadáa. Kò tí lè, ó pọ̀ jù ní ọdún 6, ọdún 5 àbọ̀ ọdún 6. Ó máa ní ọ́ ní Kemi Afolabi àti laide bakare ń jà sí. Ọ̀dọ̀ laide bakare ti bọ́ta, ó ti ní irọ́ ni. Ṣùgbọ́n ṣé mọ̀, tí aráyé bá fẹ́ sọ̀rọ̀, tí kò bá jó òótọ́, tí ò bá fara pẹ́ nǹkan yẹn, àwọn aráyé ò ní fi kún wọn. Ó lè jẹ́ bẹ́ẹ̀ kó má tó yẹn, bọ̀tà àwọn aráyé wá ti jẹ́ pé wọ́n ti rí kinní yẹn, wọ́n á fi kún ni. Kí ló wá dé tó jẹ́ pé orúkọ yín náà wá dá? Mi ì bá laide jiyàn tó pé irọ́ ni, mi ì jiyàn. Kí ló wá dé tó jẹ́ pé orúkọ yín méjì yẹn náà wá dá? Pé ń jà lórí ọmọ kékeré tó níyàwó tiẹ̀ lẹ́yìn wá ń jà fún, lọ́wọ́ di pé kinní tí ò bá jẹ́ lóòótọ́ àwọn èèyàn ò lè sọ síta, àwọn èèyàn tẹ̀lé fi kún ni. Ẹ lọ́mọ kan tó ń ṣe ẹ̀sìn gidi lẹ́ ń ṣe, mi ìrúrú ẹ̀sìn báyìí rí. Kí ló dé láti bí ọdún bíi 3 síbi tá a wà? Kí ló dé tí ẹ̀yin onítìátà Yorùbá, kí ló dé tí wọ́n ń ṣe ẹlẹ́yà tẹ́ ń ṣẹ̀sìn báyìí? Ẹ ń ṣẹ̀sìn gan o, ẹ ń ṣe ẹ̀sìn. Èèyàn inú yín ní ìsìn níbi Ọlọ́run ó máa kú iṣẹ́ o. Nínú onítìátà yìnyín náà ni, nígbà tí ọ̀rọ̀ Chief Sunday Igboho ṣẹlẹ̀, ó fi ń ṣe ẹlẹ́yà tó ń rẹ́rìn-ín, ẹlẹ́sẹ̀ gbígbẹ bẹ́ẹ̀sẹ̀ àti òro, ó fi Chief Sunday Igboho ṣe yẹ̀yẹ́. Ọlọ́run ọba tí ò fẹ́ àbòsí, tí ò fẹ́ rọ́, ó ṣe ẹ̀sìn láyé ayé gbọ́ òun mọ̀. Bó ṣe lóun tó, Ọlọ́run wá gbé láti òkè bó ṣan mọ́lẹ̀. Ẹ mọ̀ pé tí wọ́n bá ti ní ìgbéraga jù, tí wọ́n bá ti ní èmi ni, kò síbi tí mo dé kò síbi tí mo fẹsẹ̀ wọ̀ báyìí tí wọ́n mọ̀ pé èèyàn débẹ̀. Kò sí nǹkan tí mo dáwọ́lé tí ò yọrí sí rere. Kò sí nǹkan tó wó ṣe tì. My dear, nǹkan tó wó ṣe tó ṣe tì ó pọ̀. Owó òun fúnyàn níyì, owó kò ń fúnyàn níyì. Ayé ẹjọ́ sí ni táwọn pé olówó níyì. Tó o bá lówó tó o bá hùwà tó dáa, àwọn ayé á wó ẹ, àwọn ayé á yẹ̀yẹ́ ẹ pẹ̀lú owó ẹ, wọ́n á yàkàyàkà ojú ẹ pẹ̀lú owó ẹ, wọ́n á ṣépè fún ẹ pẹ̀lú owó ẹ, wọ́n á gbá ojú ẹ pẹ̀lú owó ẹ, wọ́n á da ẹ̀pẹ̀ sí ẹ lójú. Ayé ti yàtọ̀, ìgbà kan lẹ́pẹ́ ni. Ẹ wo ẹni yẹn fi bàbá wa Sunday Igboho ó fi ṣe yẹ̀yẹ́. Ẹ wo ẹlẹ́yẹ, ẹ wo ẹ̀sìn, ìlú tó rò pé ó máa jó, ìlú tó rò pé òun máa lù ó máa dún, ṣe ló ya pẹrẹgẹdẹ mọ́ lọ́wọ́. Ibi tó fojú sí ọ̀nà gbàgbé, ó wá ń ṣẹ̀ sí kiri orí social media, wọ́n wá ń sunkún. Èmi ò fi hàn ṣe tó àìṣe yẹn ni ọ̀rọ̀ tí ìbá sọ, torí mo wá rántí ọjọ́ tó ń fi Chief Sunday Igboho ṣe yẹ̀yẹ́. Ẹni tó ti bá jẹ, tó ti bá mú, ó ti ná owó Chief Sunday Igboho rí. Orí ọmọkùnrin yẹn le o. Chief Sunday Igboho máa yẹn orí ẹ̀ le. Lẹ́yìn ìgbà tí wọ́n mú Chief Sunday Igboho yìí, ẹ wo nǹkan tó ti ṣẹlẹ̀ sí wọn nílẹ̀ Haúsá. Ẹ wo bọ́n ṣe ń pa ara wọn dànù, ẹ wo bọ́n ṣe ń para wọn, ẹ bá ṣe rí wọn ṣe ń tú.
ẹ wo bí láàrin ẹ̀ náà ni gómìnà Benue State Benue ṣé ara ẹ̀ náà ló tún wá táṣìírí àwọn olórí wa Chief Sunday Igboho àkàndá èèyàn ni ọmọkùnrin yẹn àkàndá èèyàn ni ọmọkùnrin yẹn ẹ̀dẹ̀ ẹ wo ẹnugbà tó ń mú iná àwọn olórí wa náà tún ṣe tó jáde tilẹ̀ Yorùbá wọ́n tún ṣe ẹ̀sìn bẹ́ẹ̀ ni àwọn ọmọ onítàtà náà ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fi ọmọkùnrin yẹn tẹ́ ti gé epo ẹ̀ tẹ́ ti jẹ iyọ̀ ẹ̀ tẹ́ fi ṣẹlẹ́yà kọ́dù tó parí gbogbo yín lẹ máa tán ìtìjú gbogbo yín lẹ máa tán wò ẹ lọ́kọ́ déètì nílẹ̀ kẹ́ forúkọ mi tì gbogbo yín lẹ máa tán ìtìjú àti ẹ̀tẹ́ gbogbo yín lẹ máa fi ẹ máa tán wò kò sí nǹkan tẹ́ lè ṣe sí torí ẹbọ orídìlé jẹ ẹbọ onílé mu ó dọjọ́ ọ̀pọ̀jù ẹyẹ rí ẹ̀ẹ́dẹ̀ tí wàá jẹ yín lásán ẹ tí wàá ń sọ̀rọ̀ ẹ̀yìn mo tẹ̀ gbọ́ kinní kan mi ẹ mọ̀ nǹkan tèmi ò bá rí mi ń sọ o òun ló yẹ kí n má tí ì sọ̀rọ̀ yẹn wọ́n ní ẹ tún fi ọ̀rọ̀ Chief Sunday Igboho ṣe fíìmù tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ajẹ́pẹ́ ti ṣòfò dànù ayẹ́pẹ́ orí ti burú bọ́ mi ì tí ì rí fídíò yẹn o mo pè yàn kan ẹni yẹn sọ pé òun náà gbọ́ mo wá ní tó bá ti rí fídíò yẹn kó sẹ́ndẹ̀ sí màá dìdí wo ni tí story yẹn bá lọ ibù ká má darúkọ ẹ̀ sí tí story yẹn tó bá bá nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mu ẹgbẹ́ ajẹ́pẹ́ṣe lẹ́jẹ̀wọ̀ torí ẹni tó wà ń bẹ̀ ìjà wa ló ń jà ajẹ́pẹ́ṣe lẹ́jẹ̀wọ̀ táìpọ̀ ọ̀rọ̀ ṣì sọ tó mo rí pé má kọ́ jáde tó ń wọ́n yín pé ó dẹ̀ gbọ́dọ̀ pé ó ti ń gbọ́ fíìmù pé ẹ má fi ọ̀rọ̀ Chief Sunday Igboho ṣe fíìmù síta o torí kò rí fíìmù ṣe mọ́ ọpọlọ yín ó ti yòrò nígbà jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́ ń fẹ́ ẹ wá wọn onífíìmù yìí o gbogbo ọkùnrin tó ń fẹ́ yẹn gbogbo ẹni tó ń fẹ́ yẹn àwọn bíi mẹ́ta á ti fẹ́ kó di pé èèyàn kan máa gbé àjẹkọ ara wọn náà máa ń jẹ bí wọ́n fi ṣe nǹkan ní kò tiẹ̀ yé mi ṣé ọkùnrin wá tán ni àfẹlẹ́ tẹ́ pé kí ọkùnrin ò bá fáìn tẹ́ pé ó wọ̀wọ́ wọn lè máa bá ìwòkàn tó bá wọ̀gàn tó bá lówó lọ́wọ́ máa fẹ́ ọkùnrin yẹn á ti báyàn mẹ́ta mẹ́rin sùnú wọn èèyàn kan wá jẹ́ mi fẹ́ dárúkọ ni o kó má dàbí ipò ojoojúmọ́ àmọ́ àwọn tó fọkùnrin sílé níṣẹ́ pé lágbájá ti fẹ́ tàmọ̀dé ó ti fẹ́ tọ́dẹ̀ ìjà nígbà yẹn náà ni ṣé ilé ìtìjú wo ló tún tẹ́lẹ̀ owó wo lẹ́ á fẹ́ ní tírú èmi Kẹ́mi Bùkọ́lá wá pọ́n yín lé ní ẹni tẹ́ pọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́ ń fẹ́ kiri tí mo mọ̀ màá wá pọ́n yín lé àpọ́nlé ò sí fún yẹn o ẹni tí ò lówó gan màá pọ́n lé ju pé olọ́gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣakọ mi ò lè pọ́n ilé kò jọ ẹ̀sìn iṣẹ́ ìbẹ̀rẹ̀ ni o ẹ̀sìn ẹ̀yàn onítàtà tẹ́ pé ẹ mọ òótọ́ kẹ́ jáde kẹ́ sọ̀rọ̀ ẹ tún wá ń sọ pé ẹ lọ ṣe fíìmù nípa ọmọkùnrin yẹn náà kò gbọ́dọ̀ jọ tòótọ́ o èmi ti sọ pé irọ́ ni pé ẹ lè ṣe é torí mo mọ̀ pé ẹ ní làákàyè tẹ́ bá pẹ̀dẹ̀ wá lé ẹ ṣe ni bàbá láti òun la máa bi pé kí ló dé kí ló fojú sí tí ẹni tó ń jìyà àìmọ̀dí tó ń jìyà ẹ̀ ní Kútọ́nù tí onítìátà ìgbẹ́ni tẹ́jọ́ olórí wọn tó wá mú fíìmù tó wá ṣe tẹ́ ẹ̀ lè dá lọ́wọ́ kọ́ pé kó má ṣe o ẹ bá tẹ̀ máa ṣe ẹ jẹ́ kí gbogbo nǹkan kó lọlẹ̀ èmi gan ara àmọ́ ẹni yẹn ṣì wà níbi tó yẹ pé ó ti ń jìyà àìmọ̀dí kí wọ́n á ní pé irú ẹni yẹn ẹ fẹ́ gba owó irú yẹn sọ́wọ́ sítórì yẹn ẹ wá fẹ́ ṣe kẹ́ wá fi gbowó sọ́wọ́ owó yẹn ó máa jóná mọ́ yín lápò ni ṣùgbọ́n mo sì sọ pé irọ́ mo ti gbẹ̀yìn yín jẹ́ o ẹ̀yin oníṣẹ́ta yẹn mo ti gba ẹ̀rín yín jẹ́ fíìmù yẹn mo ti ní kẹ́ni ẹ bá mi wá títí ọ̀la màá wò tó bá dẹ̀ ti wo lọ́la báyìí mo ń bọ̀ lọ́ọ̀la ìwà sọ ni bẹ́ẹ̀ ni torí ó dáa ẹni tó bá lójúlójú tí ó yẹ kẹ́ máa ní àròjinlẹ̀ kẹ́ máa ronú torí nǹkan tẹ́ jẹ báyìí òun ní tẹ́tọ̀ òun lẹ́mù kẹ́ẹ̀dẹ̀ lọ stọ́ọ̀pù ẹ̀ kò sí nǹkan tó ń tán tó tá ń jẹ báyìí lẹ́nu báyìí tí kì í tó àfi Ọlọ́run tó dára sáyé Ọlọ́run la máa ń jẹ tí òun tán bẹ́ẹ̀ ni so nípa ti bàbá wa torí nǹkan tó ń jẹ mí lọ́kàn ẹ jẹ́ ká pàkíyèsí àwọn Yorùbá sí ọ̀rọ̀ àwọn Kútọ́nù kan tó sì mú bàbá Sunday Igboho tó sì mú sílẹ̀ síbẹ̀ yẹn fún ó yẹ kí a béèrè bá ti gbogbo bá jáde bóyá ṣèbọn ní wọn fáriwo ní Kútọ́nù tó yẹ pé ògbóyàn bá pa olé wọn lórí wọn á yàn ọ̀dẹ̀yàn wa fún wa torí nǹkan tó jẹ́ káwọn èèyàn dákẹ́ ní pé wọ́n máa bẹ̀rù pé kó má gbé Chief Sunday Igboho wá sí Nàìjíríà wọn ò lè ṣe é òfin ò gbà wọ́n láàyè torí kì í ṣe kírímínà ẹ má bẹ̀rù fún yẹn òfin ò gba ìjọba Kútọ́nù láàyè
ẹni tí ò jalè tí ò pààyàn tí ò ṣẹ̀ tó sàsàrà fẹ́ mi ẹ̀ tó wá sílùú yín òfin kò gbé anybody láyè láti dárò èèyàn bẹ́ẹ̀ lọ sí ìlú tó pọ́n ti fẹ́ pa òfin ò gbà wọ́n láyè so ẹ má jẹ́ ká máa fi yẹn ká máa fi pọ́n wọlé ká wá sọ wọ́n di bàbàrà ká sọ ẹgbẹ́ ìjọba Kútẹ́ni wọ́n ṣe dáadáa ikọ́ náà ni gbogbo wọn tí ó bá ṣe kan ni kí ni máa ń ṣì ń ṣe ní àkàtà wọn kí ló ń ṣe ní ọ̀dọ̀ wọn ẹ jẹ́ ká pè wọ́n ṣàkíyèsí kí ló ń ṣe ní ọ̀dọ̀ wọn lẹ́yìn àpọ́nlé àbùkù ló kàn ìjọba Kútọ̀nù lẹ́yìn àpọ́nlé fún yín àbùkù yín máa pọ̀ gan ọmọ ìlú yín tó ń bọ́ta tó bẹ̀ sí tó ń sọ̀rọ̀ tó ń ṣépè fún kinní kó ètè bá yín sọ̀rọ̀ bàbá ọ̀nà àrà kó ètè bá yín sọ̀rọ̀ kó sọ̀ síbi tí etí ti máa gbọ́rọ̀ kán fi olóyè Sunday Igboho sílẹ̀ ó tó nà kí ló dé ọmọkùnrin yóò ṣẹ̀ náà ẹni ẹ fẹ́ tọ́jú ẹ má tọ́jú ẹ jẹ́ kí ìyàwó ẹ lọ tọ́jú ẹ ní abroad ìtọ́jú tó péye wà ní Germany ilé tí mo fẹ́ sọ jàre ẹ gbọ́ fíìmù mi fẹ́ ṣó ẹ̀ ẹni tó sẹ̀dẹ̀ sí mi ní kí n má ṣó ojú ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn náà jẹ́ kẹ́ ẹ gbọ́ tó rí ariwo pọ̀ nbẹ̀ má kàn tẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ kékeré kí tó má sọ̀rọ̀ pẹ̀. ọ̀rọ̀ yẹn bàbá mà ló fọmọ lóyún inú compound ẹni ẹ ló ti ṣẹlẹ̀ tó bá sẹ́ndẹ̀ sí wọn ní kí má ṣó ojú ẹ̀ bàbá fún ọmọ ẹ̀ lóyún ọmọ ti bímọ ọmọ bí ọmọkùnrin ìyàwó dẹ̀ wà nulẹ̀ yẹn o ìyàwó kì í ṣe ìyàwó màmá ọmọ yẹn ni ó wà nulẹ̀ pẹ̀lú bàbá ìgbà tó ń bèèrè kí bá gbé mo pílẹ̀ ẹ̀ tó ń bèèrè lọ ìyàwó ní ìgbà tó ń mọ̀ òun sọ pé kó má jẹ́ kéèyàn kankan gbọ́ ó lóun sọ pé ìyá ló tún wá kọ́ mọ́ pé kó sọ pé òun ò tilẹ̀kùn lọ́jọ́ tí wọ́n máa ń bá òun sùn pé òun mẹ́ni tó bá òun sùn ìgbà tá ṣiṣẹ́ máa túṣá ni wá já sí pé bàbá ló bá sọ bẹ́ẹ̀ lọ bàbá ó ní ẹ̀ẹ̀kan lòún bá sùn wọ́n bèèrè lọ ọmọ ní ẹ̀mẹ́rin ló bá òun sùn ọmọ náà ló kó máa kọ́ bá òun sùn pé ẹ̀jẹ̀ yọ nídìí òun ó já sí pé òun ló jàbálẹ̀ ọmọ yìí ẹ̀yin obìnrin mímọ́ àwọn obìnrin kan kò ní ọkọ wọ́n wá fi ọmọbìnrin lẹ̀ àwọn ọkùnrin tó wà ń ta ní ìsìn ayé wọn ti bàjẹ́ orí wọn dẹ̀ ti gbà bọ̀dẹ̀ ẹ bá fẹ́ kúrò lọ́dọ̀ ọkọ ẹ mọ́mọ yín ó ti pé mo ti máa ń sọ lórí ètò ẹ mọ́mọ yín yàtọ̀ sí bàbá gan tí ẹ bá ti dájú pé ìyá ọmọ ò sí ń bẹ̀ àbúrò bàbá bọ́mọ sùn ọmọ àdúgbò abọ́mọ sùn tó mọ̀ pé ìyá ò sí ń bẹ̀ ibi tí tẹ́ bá ń lọ tó jẹ́ ọmọ àjàjọ́ ọmọbìnrin ẹ mú ọmọ yín dání bàbá ló fọ́ ó ti fọ́ ọmọ yẹn ti bímọ o ọmọ owó ẹ̀ ti póṣù 4 ìgbà táwọn aráàlú yẹn wá gbọ́ náà wá ba torí wọ́n ṣe lókùú òru ni ẹ rí pé ilé ayé ti yàtọ̀ nǹkan ti dé sílé ayé kọ́nà ọba kó gbà wá sọ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ní ènìyàn tèmi ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹni tí ẹ ń pè mí yẹn mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá mi lọ subscribe sórí Kemi Show ẹ lọ subscribe sórí Kemi Show tó ibẹ̀ yẹ gangan mo ti máa ṣe show tó bá yá torí ibẹ̀ ni mo ti fẹ́ máa ta àwọn ọjà mi ẹ dẹ̀ mọ̀ pé ìpolówó ni àgúnmọ̀ ọjà so ibẹ̀ mo ti máa sọ̀rọ̀ tó bá yá dáadáa péèjì ẹ̀kọ̀ọ̀kan mo ti máa wá bẹ̀ so ẹ lọ subscribe síbẹ̀ kẹ́ ẹ pè nọ́mbà mi fún àgbo nǹkan tó bá ń ṣe lára 08022111530 clear gẹ̀dẹ̀ tún ni mí ilẹ̀ sì wà ẹ ṣé ó dàárọ̀.